Ẹ kú dédé wòye gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣiríṣi dáadáa ni mo bá yín. Nǹkan tí mo fẹ́ sọ yìí, ẹni tí n bá fi ṣẹ̀, ẹ jọ̀ọ́ ẹ má fi ṣèbínú. Ẹ dáríjì mí pé bí mo ṣe mọ̀ ọ́ sọ ni mo ṣe fẹ́ sọ yìí. Whatever tá a bá fẹ́ máa ṣe, ẹ jọ̀ọ́ mo fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹ jẹ́ ká máa protect àwọn ọmọ. Ẹ jẹ́ ká máa protect àwọn ọmọ kéékèèké pàápàá tó bá jẹ́ minor àbí tó bá jẹ́ under age or àwọn ọmọ generally. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tí ìyá bá ṣẹ̀, kò yẹ kí ọmọ tún máa jìyà ẹ̀ṣẹ̀ tí ìyá dá. Tó bá ti wí pé ìyá gan ṣẹ̀, ta wò pé ta bá gbé ìyá yẹn, ta bá handle ẹ̀, tá bá wà careful, máa involve àwọn ọmọ. Ẹ jẹ́ ká máa try láti máa protect dignity àwọn ọmọ yẹn nítorí ọjọ́ iwájú. Nítorí àwọn nǹkan míì wà tí ẹ pé àwọn parent máa ṣe. Àwọn parent ló máa ṣe o, but tó bá dìgẹ̀, tó bá kan àwọn ọmọ yẹn gan, ó lè jẹ́ stigma sí àwọn ọmọ yẹn. Ó lè cause a lot of things. Ẹ dẹ̀ mọ̀ pé mental illness tá à ń sọ yìí, àwọn ọmọ, especially àwọn ọmọ ìlú yìí, wọ́n burú gan. Ẹ mọ̀ bó ṣe nǹkan máa ń rìn, tó máa ṣe ń rìn lórí wọn. Nǹkan míì tí yẹ pé màmá ló ṣẹ̀, tọmọ bá rí, ọmọ gan lè, Ọlọ́run má jẹ́ ká rí ibi tọmọ ti ń commit suicide tó ti ń gbẹ̀mí ara ẹ̀. Àwọn nǹkan tó tìyàn lójú jolè lọ́wà. Whatever it is, ẹ jẹ́ ká máa protect àwọn ọmọ yẹn, image wọn, ọjọ́ iwájú wọn. Yàtọ̀ sí ọmọ tó bá jẹ́ pé bóyá ó jẹ́ criminal, tí wọ́n fẹ́ fi ojú ẹ̀wọ̀n kó bóyá káwọn èèyàn má lè fall into victim àbáwọn tó máa ń gé orí. But pé ìyá ṣẹ̀, ó máa wá, àbí bàbá ṣẹ̀, ó lè jẹ́ nǹkan tá máa lọ fi máa dig ọmọ àbí tó máa ta àbàwọ́n bá ọmọ. Ẹ jẹ́ ká máa protect àwọn ọmọ nítorí Ọlọ́run. Ó ṣe pàtàkì. Àwọn ọmọ kọ́ ló ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìyá àbí bàbá ló ṣẹ̀. Nǹkan tá bá dẹ̀ máa dig ìyá àbí tá bá máa dig ọmọ, tá bá máa dig ìyá àbí bàbá tó jẹ́ pé ó máa fa ọmọ, picture ọmọ máa wà ń ta, kíní ọmọ máa wà ń ta. Àfi tó bá pé ọmọ yẹn náà wọ́n ń lo àwọn ọmọ yẹn as instrument. Pé bóyá ọmọ yìí ò tẹ́ ẹ̀ bá fi picture wọn, ó lè lọ gba ẹlòmíì o, ó lè lọ ṣe yahoo fẹ́ lòmíì o, wọ́n lè ràn pé kó lọ ba tẹlòmíì jẹ́ o. Yàtọ̀ sí yẹn, but tó bá ti jẹ́ pé ìyá yẹn dẹ̀kẹ̀rẹ́, police á ti wà involved. Tó bá ti jẹ́ pé ìyá ló ṣẹ̀ àbí bàbá ló ṣẹ̀, ẹ jẹ́ ká máa try láti máa protect àwọn ọmọ. Ẹ jọ̀ọ́, torí mo máa ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà pé irú ìlú yìí ń sìn, kò sí ọmọ ṣe lè ṣètò, o ò gbúdọ̀ gbé ojú ọmọdé síta. O ò gbúdọ̀ gbé ojú ọmọdé síta. Under age, o ò gbúdọ̀ gbé síta. O ò gbúdọ̀ gbé ojú ọmọdé síta under age. You dare not. O ò ní ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀, gbogbo àwa tá à ń ṣe pé kíní, ẹ jẹ́ ká máa try láti máa protect àwọn ọmọ kéékèèké. Ẹ jọ̀ọ́, not because of today, torí ọjọ́ iwájú wọn, torí ọjọ́ ọ̀la wọn. Nítorí pé àwọn ọ̀rọ̀ kan wà tí ẹ pé tó bá jẹ́ àbàwọ́n fún ìyá àti bàbá gan, ó lè extend dọ́dọ̀ ọmọ, and anything dẹ̀ ló lè cause. Ṣé irú màmá tó gbé síta yẹn nísìn, ṣé ọmọ mi obìnrin ṣó lè fẹ́ ọmọ ẹ̀ ọkùnrin nígbà tó bá ti gbójú ọmọ ẹ̀ síta? Ṣé ọmọ ẹ̀ obìnrin ṣé ọmọ ẹ̀ ọkùnrin ṣó máa fẹ́ ọmọ ẹ̀ obìnrin nígbà tó ti gbé ojú ẹ̀ síta? Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show, ẹ jọ̀ọ́ mo fọlọ́run ọba bẹ̀ yín, ẹ jẹ́ ká máa protect ojú ọmọdé. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa protect, especially àwọn ọ̀rọ̀, irú ọ̀rọ̀ tó wà ń tà sí, tó bá ti wà àwọn ọ̀rọ̀ tó wà sensitive bẹ́ẹ̀ yẹn, tó jẹ́ pé history ò ní gbàgbé, tó jẹ́ pé àwọn èèyàn máa trace ẹ̀, wọ́n máa fẹ́ wò pé gbogbo nǹkan tó bá jáde lára obìnrin yìí o, máa kàn ní, mi ì gbúdọ̀ débẹ̀ o. Gbogbo nǹkan tó bá jáde lára ọkùnrin yìí o, mi ì gbúdọ̀ súnmọ́ o. Based on that, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká máa protect ojú ọmọ. Torí pé mo rí pé wọ́n ti ń gbójú ọmọ màmá Tóyìn yẹn síta. Wọ́n ti kò yẹ kó rí bẹ́ẹ̀. Tóyìn ló ṣẹ̀ kó ń ṣàwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ sì lè ṣe rere láyé, wọ́n á dẹ̀ ṣe rere. So wọ́n ṣe ń gbójú wọn síta yẹn, àwọn ọmọ yẹn lè lọ ṣe oríṣiríṣi sí nǹkan. Wọ́n lè kò sí nǹkan tó lè fi ṣera wọn. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àní dẹ́bọ rúbi.
ẹ jẹ́ ká máa try láti máa protect ojú àwọn ọmọ gbogbo ọ̀nà tá bá fi lè ṣe. Ìlú yìí kò sí bí ọmọ ṣe lè ṣe pé kíní tó wọ́n máa protect ẹni ìwọ náà ní gbọ́mọ síta nílùú yìí even ohun ọmọ voice ọmọ lásán ẹ ti rí several times tí mo ti ń ṣe show tí mo ń record ọmọ tó yẹ pé máa ní voice under age ni mi gbọ́dọ̀ play ẹ̀ lórí show torí pé mo mọ nǹkan tó lè fà fún mi níbí àbí ojú mi gbọ́dọ̀ gbé síta lórí show tó pé èmi ni màá kọ́kọ́ gbé síta mi gbọ́dọ̀ gbé síta fún pé ó ti wà ń ta tẹ́lẹ̀ torí mo mọ nǹkan tí wọ́n lè ṣe níbí báyìí. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa try láti máa protect àwọn ọmọ yìí. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ under age àwọn ọmọ tí wọ́n bá jẹ́ minor bóyá tí ìyá wọn bá ṣẹ̀ àbí tí bàbá wọn bá ṣẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá wa protect ojú wọn. Bàbá wọn ló ṣẹ̀ o ìyá wọn ló ṣẹ̀ kò ń ṣe àwọn ọmọ o. The fact pé ayé Tóyìn rí bẹ́ẹ̀ yẹn kò mí pa àwọn ọmọ ẹ̀ ò lè ṣe rere láyé o. The fact pé ayé bọ̀dá Kọ́lá rí bẹ́ẹ̀ yẹn kò mí pa àwọn ò lè ṣe rere láyé o. Mo ní case kan tó fẹ́ jọmọ́ yẹn torí lady náà nígbà tí mo ṣe ọ̀rọ̀ àwọn ọmọ ọjọ́ níjẹta lady yẹn wá bá mi wípé àǹtí Yínká pé kí n lọ pé kán má dáhùn jàre pé ó láti jẹ́ pé bí ọkọ sista Tóyìn mọ̀ ń pa nǹkan tó ṣe mo wá ní pé torí kéèsì tòun wá ní kí ló dé ó dẹ̀ ṣàlàyé tiẹ̀ fún mi. Irú èmi ń sìn mi lè gbèrú ojú yẹn síta láyéláyé mi lè gbèrú ojú yẹn síta torí ọ̀rọ̀ yẹn le gan mi lè gbé irú ojú yẹn síta láíláí ẹ máa fetí gbọ́ ni torí tí bá gbé síta ó ṣeé ṣe kó kan àwọn ọmọ ẹ̀. Mi sọ pé bí ti Tóyìn ṣe wà ń ta ó pé kò dáa ó dáa o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa protect àwọn ọmọ whatever tá bá lè ṣe láti protect àwọn ọmọ ẹ jẹ́ ká protect àwọn ọmọ. Mo fọlọ́run ọba bẹ̀yìn gbogbo ìgbà míì gan tá bá fẹ́ ṣe show tá bá ti rí wípé tí ojú yìí bá bọ́ síta ó ṣeé ṣe kó affect àwọn ọmọ ọlọ́mọ tó dẹ̀ pé nǹkan tó bad tó lè jẹ́ pé national disgrace ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká lo voice wọn nìkan. Voice ṣíṣe deny but ojú ò ṣe deny not because pé a fẹ́ expose àwọn tó ṣe bí but nítorí àwọn ọmọ torí nísìn gbogbo ojú àwọn ọmọ Tóyìn yẹn ti wà ń ta kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ láíláí. Àwọn ọmọ yẹn kọ́ ló ṣẹ̀ àwọn ọmọ yẹn ò mọ nǹkan kan nípa nǹkan tó ṣẹlẹ̀ ìyá wọn ló ṣẹ̀ nísìnyí either we like it or not kí ni yẹn máa affect àwọn ọmọ yẹn psychologically mentally tó bá jẹ́ pé ìlú yìí ni nǹkan míì wọn ò ní gbà whatever you do to protect those children you have to do tó bá jẹ́ ìlú yìí ni wọn ò ní gbà láíláí ojú àwọn ọmọ yẹn ò gbúdọ̀ bọ́ta especially tó ń jẹ́ under age. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run even tá a bá ṣe nǹkan tó bá ti di wípé ó lè lọ degenerate débi pé ojú àwọn ọmọ máa bọ́ta ó dáa ká lo voice ṣíṣe deny o èmi kọ́kọ́ ni mo ní voice yẹn ṣe gbórúkọ mi ń bẹ̀ ni voice ṣíṣe deny but ojú ò ṣe deny ó ní ẹ pé táwọn èèyàn bá ti ní kí n lo voice changer mi ò ń dá wọn lóhùn because tó bá wá bọ́ ẹ pé wọ́n lo ní voice ìwọ tó bá accept ni tó bá ti accept tó bá accept wọn múyàn sí kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún ẹ so mi ń dá wọn lóhùn pé voice changer but ojú ò ṣe deny voice ṣíṣe deny so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run whatever tá bá máa ṣe láti protect àwọn ọmọ even tá bá mọ̀ pé àwọn kìíní tá fẹ́ ṣe yìí ó máa affect àwọn ọmọ a lè lo voice nìkan kó má sojú bẹ́ẹ̀ not because a fẹ́ expose ẹni tó ṣe but torí tó bá fa gbùrù ó máa fa gbó torí nísìnyí ojú àwọn ọmọ yẹn gbogbo àwa tá bá ń lò gbogbo ẹ̀yin tó bá wà lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀yìn Ọlọ́run ohun kan tẹ́ ẹ̀ sọnù táráyé wá wọn ní béèrè lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ ẹ protect ojú àwọn ọmọ yẹn torí àwọn ọmọ yẹn kọ́ ló ṣẹ̀ Tóyìn òun ló ṣẹ̀ kò ṣe àwọn ọmọ yẹn ẹ jọ̀ọ́ ẹ protect ojú wọn èyí ni mo mú wá fún yín láàárọ̀ ẹ káàárọ̀ sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ mo ní ṣòtà máa ṣe ní ọjọ́ Saturday ó ga ò kọ́lọ́run kó ṣàánú wa o Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run má jẹ́ ká bá wọn dẹ́bọ̀ orí bí o sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra ilẹ̀ Danabit ó máa tán 1.7 million máa tán níjọ́ Friday wọ́n ní from Saturday ó ti di 2.5 million èyí tẹ́ bá sì fẹ́ rà ẹ jẹ́ kàn sí Danabit àbí kẹ́ pè mí
ó bá ti di Saturday ẹ bá ti ń pè mí kẹ́ mọ̀ pé 2.5 lẹ máa san o. shabarikolo.com ẹ káàárọ̀.